ọwọ́ ti ba olè tó jí mọ́tò olówó ńlá gbé níbi tó ti ń ṣàyẹ̀wò ẹ̀. yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan sì ní tolóhun. lẹ́yìn bí ọ̀sẹ̀ kan tí afurasí ọ̀daràn yìí jí mọ́tò olówó ńlá Mercedes-Benz GLB 250 tí wọ́n ní owó ẹ̀ tó mílíọ̀nù márùndínlọ́gọ́ta náírà 55 million lásìkò tó lóun fẹ́ rà á àmọ́ kí wọ́n kọ́kọ́ jẹ́ kóun tẹ̀sí rẹ̀ wò. ọwọ́ ṣìkún àwọn agbófinró ìpínlẹ̀ Delta àti ti Edo ti padà tẹ ọkùnrin tó pera ẹ̀ ní Henry yìí ṣùgbọ́n tí orúkọ ẹ̀ gan jẹ́ Meshach Sinufro. tẹ́ ò bá gbàgbé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kẹfà ọdún yìí ni ọkùnrin oníṣòwò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan Muhammad Manga figbe bọnu tó sì lọ́ọ́ fi tó àwọn ọlọ́pàá létí pé ọkùnrin kan tó ń jẹ́ Henry tó ń gbé lágbègbè Gwarinpa nílùú Àbújá ti gbé ọ̀kan nínú àwọn mọ́tò tóun ń tà sá lọ níbi tó ti ń yẹ̀ ẹ́ wò kó tó kówó ẹ̀ sílẹ̀. ọ̀rẹ́ Manga tóun náà ń ta mọ́tò ló wáá gbé ọkọ̀ tí wọ́n jọ dúnàdúrà sí mílíọ̀nù márùndínlọ́gọ́ta náírà ọ̀hún nílé iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀ pẹ̀lú àdéhùn pé òun ní oníbàárà kan tó fẹ́ rà á. àmọ́ wọn ò tí ì rìn jìnnà débì kan lásìkò tí Henry lòun fẹ́ tẹ̀sí mọ́tò ọ̀hún wò tí ọ̀rẹ́ Manga fi sọ fún un pé kó yà nílé epo nítorí òun fẹ́ gbowó lẹ́nu ẹ̀rọ POS káwọn lè ra epo sínú ọkọ̀ náà. ní kété tí ọ̀rẹ́ Manga sọ̀kalẹ̀ nínú mọ́tò báyìí ni àtìláàwí wa mọ́tò ọ̀hún sá lọ. lẹ́yìn tí wọ́n ti fẹjọ́ ọ̀rọ̀ náà sun àwọn ọlọ́pàá Àbújá tán ni wọ́n ti kéde pé wọ́n ń wá afurasí olè ọ̀hún. ìlú Àsàbà nípínlẹ̀ Delta lọ́wọ́ ti padà tẹ òun àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀hún lẹ́yìn ọjọ́ 7 tó ti jí i gbé. ọjọ́ 4 oṣù kejì ọdún yìí ni ọkùnrin oníṣòwò mọ́tò yìí gba orí ẹ̀rọ abẹ́yẹfò Twitter rẹ̀ lọ pẹ̀lú fọ́tò ọkọ̀ tí wọ́n jí àti olè tó jí i gbé láti kéde pé àwọn ti rí mọ́tò náà tó sì tún lo àǹfààní náà láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣùgbà rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. bó sì tilẹ̀ jẹ́ pé ọkọ̀ nìkan ni wọ́n kọ́kọ́ rí lágbègbè ìjọba ìbílẹ̀ àríwá Ugeli nípínlẹ̀ Delta láìsí ẹni tó jí i gbé nínú rẹ̀. àwọn agbófinró kò sinmi lórí ọ̀rọ̀ ọ̀hún títí tọ́wọ́ fi padà tẹ afurasí olè yìí nípínlẹ̀ Edo. lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kejì ọdún yìí ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Delta DSP Bright Edafe fọ̀rọ̀ náà síta lójú òpó ayélujára Twitter rẹ̀ pé ìlú Benin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Edo lọ́wọ́ ti tẹ Sinufro tó jí mọ́tò náà gbé. ó ní lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kejì ọdún yìí ni ọwọ́ àwọn ikọ̀ kọ̀mándìkọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo tẹ afurasí ọ̀daràn ọ̀hún ìyẹn Meshach Sinufro tí wọ́n fẹ̀sùn kàn pé ó jí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Benz nílùú Àbújá lásìkò tó ń díbọ́n bí ẹni tó fẹ́ rà á. ó ní àwọn yóò gbé afurasí lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá láìpẹ́. bẹ́ẹ̀ ló rọ àwọn èèyàn láti rí i dájú pé wọ́n ń fẹjọ́ ìwà ọ̀daràn sun àwọn agbófinró nítorí àwọn ò ní tẹ̀tì láti rí i pé àwọn ṣe bí iṣẹ́ ní kíákíá. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.